Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọdẹ ọdún bí ṣe dáadáa là bá lé. Lọ́wọ́ yìí ó ti dójú ẹ̀ lórí gbogbo awuyewuye bí ó ṣe ń lọ báwọn agbésùnmọ̀mí yìí gbogbo náà láti mọ nǹkan tí wọ́n fẹ́, kò sí àní-àní mọ́ wípé bóyá owó ni wọ́n wá. Irọ́ gbogbo tó máa ń pariwo pé lọ mú ransom wá, owó orí gbogbo yẹn story ni o. Nǹkan táwọn ará bí fẹ́ gangan ni wípé wọ́n ṣàfẹ́ lé gbogbo àwọn ọmọ ìlú kán lè gba ìlú, pàápàá jùlọ gbogbo ara rí gbogbo bó ṣe ń lọ ní ìpínlẹ̀ Kwara lọ́wọ́ yìí. Àwọn ará bí wọn ò ṣeré rárá, àwa náà ti rí bẹ́ẹ̀ pé wọn ò ṣeré. Nǹkan tó ń fẹ́ ni pé wọ́n fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ ọmọ Yorùbá. Gbogbo náà ló ti ń ṣẹlẹ̀ ní gbogbo àwọn agbègbè bíi Benue, àwọn agbègbè bíi ilẹ̀ Igbo kankan. Gbogbo wa náà la mọ̀ pé nígbà táwọn ará bí bẹ̀rẹ̀ àdúgbò wọn lọ́hùn ló ti bẹ̀rẹ̀ òkè ọya lọ́hùn tí gbogbo wa ń wò pé ṣe bára wọn náà ni wọ́n ń pa. Àṣé irọ́ ni o. Àwọn ará bí yóò para wọn o. Láìpẹ́ in fact oríṣiríṣi ló ti ṣẹlẹ̀. Láìpẹ́ yìí ni ìròyìn tó ń dé bá wa. In fact ìròyìn bíi mẹ́ta ni ìròyìn bí àwọn agbésùnmọ̀mí tó jẹ́ wípé àwọn tí wọ́n wọlé tí gbogbo wa ń rò pé bóyá àwọn Fúlàní wọ́n ń para wọn ni. Lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ wọ́n ti jí àwọn ọmọ Haúsá gbé lóríṣiríṣi. Eléyìí tó tẹ̀tú ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara tán jí lady tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe wedding, ìyẹn náà wà níbẹ̀ tán jí yẹn gbé tí wọ́n dẹ̀ pa ọkọ ẹ̀. Wọ́n ṣe wedding lọ́jọ́ Sátidé tó lọ yìí, wọ́n dẹ̀ fẹ́ lọ jí wọn gbé ní ọjọ́ Sunday. You can imagine. Wọ́n dẹ̀ fẹ́ lọ jí wọn gbé ní ọjọ́ Sunday. Wọ́n lọ ká wọn mọ́lé. Wọ́n lọ ń ká wọn mọ́lé ń sìn ni. Ṣé ẹ rí i pé bí àwọn agbésùnmọ̀mí bọ́n ṣe operate sí òtútù yàtọ̀. Gbogbo ẹni tó bá rò bí inú igbó ló wà, ìwọ tó ń pariwo pé àṣebí inú igbó ni àwọn tó ń gbé níbi etí igbó tó ń gbé lábúlé ni wọ́n ń ká mọ́. Ó ti yàtọ̀ báyìí o. Wọ́n ti lọ ń ká àwọn èèyàn mọ́lé. Lọ́wọ́ bí ìròyìn yẹn ṣe lọ, oríṣiríṣi ìròyìn náà ni a máa sọ ń pa ẹ̀. Ẹ tẹ́tí sí ìròyìn tó tún bọ̀. Ẹ make sure pé ẹ tẹ́tí sí nǹkan tó máa tún ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí. Ìròyìn tí àwọn ọkùnrin bíi mẹ́ta tí àbúrò wọn tó fi fọ́nrán tó fi ránṣẹ́ sí very dark man pé àwọn agbésùnmọ̀mí wọ́n demand fún 40 million naira. Mọ̀ pé àwọn kan lè ti rí, àwọn kan lè má tí ì rí. Ìpínlẹ̀ Edo nìyẹn tún ti ṣẹlẹ̀. Pẹ̀lú tó tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara tí wọ́n dẹ̀ pa baálẹ̀ wọn. Ó ní baálẹ̀ kan tí wọ́n ní wọ́n pa. Òun ló ní Kébé hotel. Baálẹ̀ tó ní Kébé hotel tán pa mọ́ ẹnu ọ̀nà ẹnu hòtẹ́ẹ̀lì ẹ̀ lẹ́yìn tó dé láti kí ló ń pè Omuaran tó travel tó yé dé báyìí. Wọ́n dẹ̀ pa mọ́ ẹnu ọ̀nà hòtẹ́ẹ̀lì. Wọ́n gbé kú ẹ lọ, wọ́n sá fi ilẹ̀ ń bẹ̀ ni. Ṣe ti rí gbogbo ẹ ṣe ń lọ sìn. Ká máa mú jáde ló ní ìpele. Gẹ́gẹ́ bí ìtò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara tí ọkọ àtìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe wedding. Ìwọ tó bá ní pé ó dàbí àwọn ará bí gbogbo nǹkan táwọn àǹtí àti sọ ni pé gbogbo àwọn agbésùnmọ̀mí yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àti outside country ni wọ́n ti ń kó wọn wọlé. Àwọn òdẹ̀ náà ń ṣiṣẹ́ yìí. Gẹ́gẹ́ bí àwọn ìròyìn tó ń dé bá wa, wọ́n nípa àwọn olóṣèlú kọ̀ọ̀kan àwọn ni wọ́n ró wọn lágbára pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń fi helicopter tí wọ́n fi ń kó irinṣẹ́ tó fi ń kó àwọn ará bí wọnú igbó pẹ̀lú helicopter. Wọ́n dẹ̀ ń kó irinṣẹ́ àwọn ìjà olóró, wọ́n ń kó lọ fún wọn through helicopter. Pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ ká mọ̀ pé òru ni wọ́n ń ṣe gbogbo àwọn iṣẹ́ tó ń ṣe yìí o. Kí gbogbo ọmọ ìlú ká gbáradì ló kù báyìí. Kí olúkálùkù wa ká fi ìmọ̀ ṣọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde pé election tó ń bọ̀ yìí pé tá bá lè cooperate kí anybody má dìbò ká dẹ̀ gbé sọ́kàn wípé kí gbogbo everybody kí á fi ìmọ̀ ṣọ̀kan. Tó yẹ pé ẹ máa dáwó fún àwọn tí wọ́n lè àwọn ajìjàǹgbara, àwọn tí wọ́n lè jà fún ẹ̀tọ́ ọmọ ìlú, àwọn vigilante, àwọn tí wọ́n mọ bó ṣe ń lọ. Ó ti yé yín kó ṣe gbẹ́nu la máa fi sọ̀rọ̀. Ìwọ tó bá lè lọ wàá dáwó
mo make sure pé ká dẹ̀ make sure pé àwọn program yìí a gbọ́dọ̀ make sure pé a gbé àwọn program yìí jáde, gbogbo àwọn olórí kí gbogbo wọn kí wọ́n try kan ṣe meeting lórí ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni ó máa tó àsìkò tó yẹ pé gbogbo àwọn ọmọ ìlú wọ́n máa dáwó fún àwọn tí wọ́n máa lọ jà fún òmìnira yìí, tí wọ́n máa jà fún òmìnira ilẹ̀ Yorùbá, tí gbogbo àwọn agbésùnmọ̀mí tí wọ́n wọlé tó ń lọ tó ń bọ̀ tó yẹ pé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. Olóyè Sunday Igboho náà ti ṣe bẹ́bẹ́ o, bàbá ti sọ̀rọ̀ lọ́wọ́ yìí ká tẹ̀ kọ́kọ́ sọ bó ṣe ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara, from there àwa sọ ètò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara, a máa ṣẹ̀ṣẹ̀ wá sọ tó ṣe ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Auchi, ìpínlẹ̀ Edo, ìlú Auchi nìyẹn, ìpínlẹ̀ Edo ló ti ṣẹlẹ̀. Now ibi tá à ń lọ ni wípé àwọn agbésùnmọ̀mí nǹkan tí wọ́n wá sí gbogbo kò ń ṣe ojú kan ló fẹ́ dúró sí o, wọ́n ń sá káàkiri ni. Tẹ́ bá lọ rò pé torí àwọn ọmọ Yorùbá nìkan ni wọ́n fẹ́ wọ́n attack káàkiri, ó dẹ̀ strategy tó dẹ̀ ń lò, àṣírí wọn ti tú o. Bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe bá àwọn olóṣèlú kọ̀ọ̀kan tó yẹ pé láìpẹ́ láì jìnnà àṣírí gbogbo wọn máa tú, àwọn ni wọ́n ń ró wọn lágbára oríṣiríṣi. Now ní tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara, wọ́n ní ọkọ àtìyàwó yìí wọ́n ṣe wedding ni o ní ọjọ́ sátidé tó lọ yìí, ó dẹ̀ di ọjọ́ Sunday. Bẹ́ẹ̀ ni ìyẹn ìjẹta yìí, ó di ọjọ́ Sunday níjẹta wọ́n dẹ̀ wọlé wá bá bọ̀bọ́ yìí, òun àtìyàwó ẹ̀ wọ́n force ẹ̀, wọ́n gbé ọ̀kadà wá ní o. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ pé àwọn agbésùnmọ̀mí ọ̀kadà ni wọ́n ṣí wá, tó ṣe ṣí ọ̀kadà wá lásán pé ókè o, àwọn arábí àwọn fẹ́ jí wọn wọnú igbó. Níbi tó ti ní wọ́n force ọkọ àtìyàwó, ọkọ ní láyé òun ò tẹ̀lé yín, wọ́n fẹ́ fi ọ̀kadà gbé wọnú igbó lọ ni o. Ó ní èmi ò lọ́bi kankan sẹ́ẹ̀. Ọkọ yẹn ó bá wọn fà á pé láyé òun ò lọ, ká tó wí ká tó fọ̀ wọ́n yọ ìbọn jáde nìyẹn. Bọ́n dẹ̀ ṣe yọ ìbọn yẹn jáde báyìí, wọ́n fọ́ orí ọkọ ìyàwó ìyẹn tó ṣẹ̀ṣẹ̀ ṣe wedding lọ́jọ́ Saturday. Àwọn agbésùnmọ̀mí wọ́n fi ìbọn fọ́ gbogbo orí ẹ̀, wọ́n pa síbẹ̀. So ẹ̀rù ló wá bá àwọn tó kù pé wọ́n máa ti pa bọ̀bọ́ yìí, àwọn arábí yìí wọ́n ṣèrò the next thing. Bí ìyàwó yìí surrender àti àwọn èèyàn bíi 7, ọ̀nà ọkùnrin 4 àti obìnrin 3 ni wọ́n kó mọ́ pẹ̀lú ìyàwó, gbogbo wọn jẹ́ 8 ni wọ́n gbé wọnú igbó. Bí yẹn ṣe ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara nìyẹn. Kí lè dí tá fi ń sọ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, kó lè fi yé yín pé kò ń ṣe ilẹ̀ Yorùbá nìkan ni àwọn arábí ń target. At the same time nǹkan tá tún try àti jẹ́ kẹ́ mọ̀ ni wípé àwọn arábí yìí tí wọ́n ń sá kiri yìí, Ọlọ́run ló mọ ibi tí wọ́n tán gbà wọ Nàìjíríà. Bẹ́ẹ̀ ni, nítorí pé pẹ̀lú àwọn ìròyìn tó ń dé bá wa, wọ́n ní pé most of them outside the country ni wọ́n ti kó wọn wá. Àwọn Fúlàní Mali oríṣiríṣi ìlú ni gbogbo àwọn lè ti wọlé wá, àwọn òdẹ ni wọ́n ró wọn lágbára. Kí ni ìjọba ń wò tó fi jẹ́ wípé àwọn arábí wọ́n dẹ̀ ń kó irinṣẹ́ wọlé, àbí nílùú tó lọ́ba tó níjòyè, kí ló ń ṣẹlẹ̀ gangan tó fi ń jẹ́ káwọn arábí máa wọlé? Gbogbo àwọn èèyàn ni wọ́n ti jáde, in fact ní orílẹ̀-èdè Ghana nínú comment section wọ́n ní pé ẹ̀yin ọmọ Nàìjíríà kí ló dé tó fi jẹ́ pé gbogbo yín gentle báyìí, pé nǹkan báyìí ò lè ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Ghana, pé wọ́n máa ti pa gbogbo àwọn agbésùnmọ̀mí yẹn dànù. Kò sí agbára tán lè ní wọ́n ní pé agbára ju agbára lọ. Eléyìí tí wàá jẹ́ kí n rántí ohun tí olóyè Sunday Igboho sọ wípé ṣebí ilẹ̀ Yorùbá ni àwọn arábí tí wọ́n ń tẹ̀ ṣùàṣùà yìí. Nǹkan tó fi lè mú yín máa fi ẹsẹ̀ yín máa kan ilẹ̀ Yorùbá, that means ó yẹ kí ilẹ̀ mú wọn náà. Ó ti ṣẹ̀ṣẹ̀ wá ń yé mi sìn ni. Ṣé iná rí bó ṣe ń lọ? Bí yẹn ti ṣe lọ ní ìpínlẹ̀ Zamfara, kò ṣe gbogbo náà la gbọ́dọ̀ máa sọ tán, gbogbo náà la mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n ìdí tá fi mú àwọn ìròyìn orí wá ni kẹ́ lè máa mọ̀ wípé àwọn arábí yìí púpọ̀ nínú wọn ń ṣe Nàìjíríà ní gbogbo wọn wà. Bẹ́ẹ̀ ni àti ìta ni gbogbo wọn ti ń wọlé wá. Kí ló dé tó fi jẹ́ wípé bàdẹ̀ ní ìjọba tó yẹ kó lè takú gbogbo àwọn nǹkan báyìí, ṣùgbọ́n kí ló dé tó fi jẹ́ pé wọ́n yẹn ń dákẹ́? Àfikọ́ lọ ń ṣàánú wa ni. Bẹ́ẹ̀ ni tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo ní ìlú Auchi,
Àwọn ọmọdébìnrin kan ló sẹ́ndì picture, ó sẹ́ndì fídíò. Bẹ́ẹ̀ ni àwọn ẹ̀gbọ́n ẹ̀ tí àwọn agbésùmọ̀mí mú nínú igbó, ó sẹ́ndì ẹ̀ sí wọn pé òkè o, àwọn agbésùmọ̀mí mú àwọn ẹ̀gbọ́n ọkùnrin mẹ́ta pé kán lọ mú 40 million naira wá fún ransom. Àwọn ọmọ ọlọ́mọ tí ó jẹ́ pé account balance wọn gan pàápàá mi ò sure pé account balance wọn rí di 4,000 naira. Ìwádìí kan lọ mú 40 million naira pé bíbẹ̀ kọ́ ẹ máa pa wọ́n dànù. Àwòrán wọn lẹ̀ ń wò yìí o, àwòrán wọn lẹ̀ ń wò yìí pé bíbẹ̀ kọ́ wọ́n máa pa àwọn ará bíi dànù. Ṣé ẹ̀ ń ríṣẹ́? Now very dark man dẹ̀ jáde ó ní pé pé léyìí ní agbára, pé ẹ̀yin ìjọba ṣe bẹ́ẹ̀ rí bó ṣe ń lọ, wọ́n náà fẹ́ pa àwọn ará bíi dànù. Very dark man ní pé 40 million naira ó máa ṣe o, níbo làwọn ti fẹ́ rówó yìí? Èèyàn mélòó làwọn máa san owó pókè owó bẹ́ẹ̀lì fún ní gbogbo ìgbà? Kí ká sanwó ká bẹ́ẹ̀lì lè, ká sanwó ká bẹ́ẹ̀lì lè, ká sanwó ká bẹ́ẹ̀lì lè. A fi ń ró àwọn agbésùmọ̀mí, a fi ń ró wọn lágbára ni o. Eléyìí ló wá jẹ́ kí n wá rántí pé ìdíwọ́ kí ló lè fà á tó fi jẹ́ pé àwọn ìjọba tí wọ́n ń ṣe meeting pẹ̀lú àwọn agbésùmọ̀mí, ṣé kò ṣe wípé wọ́n mọ̀ọ́mọ̀ ń ró wọn lágbára rèé? Because ẹ lè máa fún àwọn agbésùmọ̀mí lówó, kẹ́ máa fún wọn, kẹ́ máa dá wọn lóhùn, kẹ́ máa settle wọn ní gbogbo ìgbà, kọ́ má lè jáde, kọ́ má jẹ́ wípé àbí because tẹ́ ṣe ń fún wọn lówó yìí ẹ fi ń ró wọn lágbára sí ni now, láti máa lè máa jalè, láti máa pa àwọn èèyàn, láti máa jí àwọn èèyàn gbé ju bó ti ṣe ń lọ àbí kí lẹ rò? Àfi kí Elédùmarè ṣọ́ wa ni. Èyí tó wá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara, wọ́n ní baálẹ̀ kan nílùú yẹn ni pé òun ló ní Kébé hotel. Nǹkan tí mo lè rántí nípa ẹ̀ nìyẹn. Kébé hotel pé ó dẹ̀ lọ, ó mú aràn ni ó travel lọ bó dẹ̀ ṣe máa dé báyìí. Wọ́n gádà ẹ̀ nìyẹn o. Àwọn ará bíi wọ́n tún wọ iwájú hotel ni wọ́n pa mọ́. Wọ́n dẹ̀ ṣe yẹn pa báyìí, wọ́n sá lọ nìyẹn. Níbo là ń lọ báyìí? Kí ló ń ṣẹlẹ̀ nílùú yìí? Ìgbà wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà? Àfi kí Elédùmarè ṣàánú wa ni o. Oòduà Nation ní ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà Nation ló lè ṣe. Ní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣo àtẹ́lẹsẹ̀ abẹnà o. Ẹni tó bá lámábọ̀ là ní dé bá. Kí Elédùà kó bùkún fórílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.